wáàtí náà làkìrà ẹni mú kí kò dédé àkókò yìí ní Ẹwà Èdè Yorùbá TV níbi tá a ti ń ka ìwé aládùn ni bínú ti rí látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òkọ̀wé tí wọ́n ti fi kú sàgbà wa bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. Orí kẹrin ni mo ti láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ àyínìke. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kẹ́ tó jáde kúrò níbẹ̀. Bákan náà kùsẹ́ tí mo rí iṣẹ́ yá ẹ gbìyànjú láti má fò kúrò lórí ìpolówó ọjà tí ẹ bá pàdé ń bẹ̀. Ẹ má skip ẹni mọ́ ń sọ kó lè já àǹfààní fún mi lónìí tàbí lọ́la. Ẹ wá nǹkan fìdílé ẹja gbádùn rẹ̀ àyínìke. Orí kẹrin. Nínú ọlídé tó kọjá yìí ni Olúwọlé ti Ìbàdàn lọ bá Àkàndé ọ̀rẹ́ rẹ̀ lálejò ní Òṣogbo. Ìtàrí Àkàndé wọn wá jókòó sí. Olúwọlé lóun ti gbowó tóun ó fi ràwé òun gbogbo. Ó tún ròyìn oríṣiríṣi ìmúra tó ti ṣẹlẹ̀ fún sáà ẹ̀kọ́ tuntun tí ń bọ̀. Lẹ́yìn náà ni Àkàndé bẹ̀rẹ̀ sí ròyìn wèrè kan tó ẹ̀sẹ̀ wọ̀lú láìpẹ́. Bóyá ló sì pé oṣù mẹ́ta nílùú gẹ́gẹ́ bí Àkàndé ti wí. Wo wèrè ọ̀hún yìí sọ máa lè òun ló ń bọ̀ yẹn wèrè ọ̀hún ló ń bọ̀ yẹn ìwọ máa wò ó wèrè ọ̀hún bọ̀ ní tòótọ́. Irun àtàrí rẹ̀ ran bójóbójó bí irun orí dáadáa. Ẹ̀wà kísà lọ́wọ́ sọ́rùn wọ́n ń ṣẹ́jú pín bí kòkòrò tanátaná lálẹ́. Wọ́n rẹ́rìn àdárín ẹ̀rín ìyàngì bó ti ń yà síwájú ìta gbogbo. Tó bá ti rí ẹni méjì tàbí mẹ́ta tó dúró tàbí tó jókòó àwọn náà sì máa retí rẹ̀. Iléṣà ni àkàtà jókòó dé ìdí níbi tí àwọn sọ bá jókòó sí ní ọ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rẹ̀ wọ̀tọ̀. Olúwọlé rí wèrè ọ̀hún ní tòótọ́. Wèrè tí mo wí tí mo ń ròyìn rẹ̀ fún ọ lọ́wọ́lọ́wọ́ òun náà gan ni ń bọ̀ yìí kì í sọ máa lè sẹ́ bá a bá pèrè àparò ajáko. Sọ́nà lèyí tó sọ pé kásá fún níjẹta tó sọ pé a máa sọ nìyàn lóko a sì máa bùyàn jẹ ọ̀tọ̀ nìyẹn. Dájú gbáwó lówó yẹn eléyìí yàtọ̀ kì í bùnìyàn jẹ kì í sọ nìyàn lóko. Wèrè gbajúmọ̀ wèrè tiẹ̀ Mọ́là lórúkọ rẹ̀ Mọ́là owó gidi. Wọ́n kúnlẹ̀ yìí tẹ́mútẹ́mú àti ń ṣe Bello nílọrin. Mọ́là bó ti pè é bọ́ bá mú owó kọ́rẹ́ǹsì sílẹ̀ tó sì mú owó sílẹ̀ kan alápapọ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sọ pé kó mú ọ̀kan sílẹ̀ kan ni yóò mú kò ní mú kọ́rẹ́ǹsì kò ní mú kọ́rẹ́ǹsì ọlọ́mọdé yóò mọ lójú ni sílẹ̀ kan tó wà níbẹ̀ ni yóò mú èyí tí jẹ́ alówó gidi lòun ó mú òun ọ̀fẹ́ owó bébà ṣé ní lóòótọ́ ṣé ní tòótọ́ wàláì tàláì òun ni wọ́n fi sọ ní Mọ́là àwọn gbà á tán o. Wọ́n ní ò lè là láíláí kì í ṣe Haúsá ni Haúsá àbí ńlá Yorùbá ẹnu rẹ̀ dán mọ́rán ju tiẹ̀ lọ. Bó ti ń sọ̀rọ̀ ni yóò máa fòwe ha wọ́n mọ̀ kúkú gọ̀ o kò lẹ́gbẹ́. Ọgọ̀ tán o tún fẹnu họra ọgọ̀ ju èso lọ. Àgọ̀ rẹ̀ ò lẹ́lẹ́gbẹ́ pàápàá kò tiẹ̀ gọ̀ ní jẹ́ wèrè. Mọ́là ló máa ń jẹ́ bí èèyàn pé ní wèrè kò ní dáhùn. Ọfẹ́ lè pe onítàn lẹ́jọ́ pé ọba òun lórúkọ jẹ́. Wọ́n jọ rẹ́rìn wèrè ọ̀hún rẹ́rìn àbádì rẹ̀ lọ́ọ̀kan gbogbo wọn ń wò ó. Ọmọ ilẹ̀ yìí ni ó ti o kò tí ì pẹ́ púpọ̀ náà tó dé ńgbà wo ó ti fẹ́ tóṣù mẹ́ta tàbí mẹ́rin o. Bóyá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí ì dé senior nínú àwọn wèrè. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kínni Ọlọ́run ti gbé Wọrí òun ti gbé Ọ̀nìṣà òun ti gbé Àbújá òun ti gbé Port Harcourt. Ẹnu rẹ̀ ló ti dùn ó fẹ́ẹ́ dé ọ̀dọ̀ wa ní iná. Wèrè ó ń bọ̀ lọ́dọ̀ wọn ní tòótọ́ ojú rẹ̀ ń bù wàì bíi tafikétọ̀ ọkọ̀. Ó kù sáátá kó dé ọ̀dọ̀ wọn ló tún yà bàrá sọ́dọ̀ àwọn kan tó pè é jẹ́ ń lọ wòran rẹ̀ lọ́hùn kíní nǹkan lójú. Ẹni à ń gbéyàwó bọ̀ á bá a máa gbórí ògiri ọgbà nàgà wòran kí ló ń kan àkùkọ lójú tí ń bẹjú wo sásùn. Bó bá kò níbi tọ́wà yẹn bá a bá pè é tí ọ̀yà ń kọ́ Mọ́là owó gidi ọmọ ní bá a pè lẹ́ẹ̀mẹwàá yọ̀ yà bá a tún ní kọ́ padà wá yọ̀ padà wá ilé gbojúgun ṣe tí ọ̀rá àyè wá mi jagun ṣe tán bí tọ́yà sí ọ̀ ń bọ̀ lọ́dọ̀ wọn ní tòótọ́ fúnra rẹ̀ ló ń wò fẹ̀tòfẹ̀tò bíi kí wọ́n pe ohun àpò ọ̀tún àti tòsí ṣòkòtò rẹ̀ ń dún wọ́bọ́ bó ti ń lọ ọ̀kọ̀ọ̀kan fi dùgbẹ̀ ọ̀nà nítan ń ṣe bí ẹni pé yóò jábọ́ sílẹ̀
ṣùgbọ́n kò jábọ́ sílẹ̀ rárá. fífì tó ń fì ń fì lásán ni. ìwọ náà gbọ́ o, ìwọ máa gbọ́ o. mọ́là owó gidi èmi ló ń ké sí ẹ̀gbọ́n. yà kó wá kó kí wà àbó tí í jẹ́. asápẹ́ fún wèrè jó òun àti wèrè ọgbọ́ọgba sọ wá ní yàdọ̀ àwa ni ìsì ojú ọbẹ̀ nìkan sọ̀tà ẹni ejiri lè jẹ́ ń pa everybody equal equal. ilé ńkọ́ ilé tí àbí tèmi gbogbo ilé ni tèmi sáwù. mo sì tún nílé kan sí Kútọ́nù, mo tún nìkan sí Ọ̀nìṣà. Yólà ńkọ́ kí ni mọ́là ń wá lọ sí Yólà? èmi ò sì nà dé Yólà rí o. ìsì jẹ́ kí n wá nǹkan díẹ̀ fún ọ kó rí ń jẹun. ò ṣeun ẹ̀gbọ́n, ebi ti ń pa mí látàárọ̀. ṣebí mo rí i pé gbogbo owó níbẹ̀ yẹn lẹ́ẹ̀kan ò ṣe fi jẹun ló wọ́n fún mi. sílẹ̀ kan péré mọ̀ ni. ìsì Àkàndé tọwọ́ bàpò ọyọ kọ́rẹ́ǹsì ológun náírà kan sóde. àyà Olúwọlé já. ọgbà Àkàndé lọ́wọ́ mú. wèrè ń ṣe ọ́ ni Àkàndé? bọ́ bá lọ mú ń kọ́ ó lè gbà lọ́wọ́ rẹ̀ mọ́ bí? àmọ́ lérò pé bákan ni yóò ṣe kó ṣe bá mìíràn o. ó ṣe mú kọ́rẹ́ǹsì sílẹ̀ 5 jáde. àní kí wọ́n máa wòran ó lè mọ̀ yá ọ̀sọ́jú ọ̀sọ́ lọ bí? ó fi kọ́rẹ́ǹsì ológun náírà náà lélẹ̀. ó sì fi sílẹ̀ kan funfun alápapọ̀ sí lẹ́gbẹ̀ẹ́. wèrè ọ̀hún òmìnira kò sì fọhùn, ẹnu ló ń jẹ wúyẹ́wúyẹ́. mọ́là owó gidi èmi ló ń ké sí ẹ̀gbọ́n. mú kan bẹ̀ kò rí n fi jẹun ó sí ẹ̀gbọ́n. ìsì tó mú sílẹ̀ kan ọ̀sọ́ sàpò ṣòkòtò ọ̀pẹ̀yìn dà ọ̀ ń lọ kọ̀wẹ̀yìn. bó ti mọ́wọ́ ọ̀hún bó ti ń lọ ọ̀rọ̀ kan ṣoṣo ló ń sọ. ìsì 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 ààrẹ Olúwọlé ọgbà ọdákẹ́ tì. àbíwèrè ọmọ nǹkan tí 20 náírà jẹ́ ni. ọ̀tọ̀ bàpò ó kó kọ́rẹ́ǹsì 5 jáde. ọ̀kan ológun náírà, ìkejì oní náírà 10, ẹ̀kẹta oní náírà 5, ẹ̀kẹrin oní náírà 1, ẹ̀karùn-ún onísílẹ̀ 5. ó lé wọn kalẹ̀ bí ẹni lé bisikíìtì sórí àtẹ. ọwọ́ àfisílẹ̀ kan tì wọ́n lẹ́gbẹ̀ẹ́. gbogbo bó ti ń tọwọ́ yìí ó ti pè mọ́là owó gidi ọ̀hún padà. wèrè náà sì farabalẹ̀ pátápátá títí ó fi to gbogbo owó náà sílẹ̀ lọ́kọ̀ọ̀kan tán. nígbà tó to gbogbo rẹ̀ bí wọ́n ti pawọ́ léra wọn tán ó wá bẹ̀rẹ̀ sí bá wèrè náà sọ̀rọ̀. wò mọ́là owó gidi èló nìyí? náírà 10. ìsì èló lélẹ́yìn? 20 náírà. ìsì èyí ńkọ́? sílẹ̀ 5, 50 kọ́bọ̀. ìsì eléyìí ńkọ́? náírà 1. ìsì èló wà lélẹ̀? sílẹ̀ 1. ìsì kọ́bọ̀ mélòó? 10. ìsì 10 kọ́bọ̀ èsìkọ́tò 1 sílẹ̀. ìsì wá farabalẹ̀ dáadáa o. wo gbogbo wọn yíkáyíká o kó o mú èyí tó bá wù ọ́ níbẹ̀. mú ẹyọ kan péré èyí tó bá wù ọ́. èyí tó bá mú ń tiẹ̀ o. wèrè yìí farabalẹ̀ nítòótọ́. ó wo gbogbo wọn yíkáyíká ọ̀nà wọ́tọ́. ó mú sílẹ̀ kan ọ̀sọ́ sápò. ọgbà yìndà ń lọ ọ lọ sà. ó tún padà wá. ó dúró tí wọ́n kò fọhùn. Olúwọlé mi rí ó mẹnu ó dùn hùn. Àkàndé rẹ́rìn-ín. ń sọ fún ọ. Àkàndé rẹ́rìn-ín. ẹni tó sọ̀rọ̀ tó sì ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà tí àáfàá sọ̀rọ̀ tí ò jókòó tó ní ẹ̀rí ọ̀rọ̀ òun ni Ọlọ́run jẹ́. wèrè tútù ní nítòótọ́ o ni Olúwọlé fi kí ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. ọkọ́kọ́ ṣe bí kọ̀mọ́ iye owó ni ọmọ ṣùgbọ́n alùjánu rẹ̀ kì í jẹ́ kó mójú sílẹ̀ kan lọ ni. síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ yẹn ò tí ì tẹ́ Olúwọlé lọ́rùn. ó wá ní ń gbọ́ mọ́là owó gidi kí ló ṣe tí wọ́n kì í fi mójú sílẹ̀ kan lọ? ọ̀sá àmọye tí owó kọ́rẹ́ǹsì wọ̀nyí jẹ́ kó tó lè dáhùn. Àkàndé ní ọ̀gbọ́ tó sọ pé mọ́là lòun. mọ́là ò sì gbọ́dọ̀ dé Yólà. ìlú òsì nílùú alábàáhùn. bàbá mo délùú ọ̀rọ̀ yóò padà sílùú òsì ìlú rẹ̀. wèrè yìí tó dáhùn pé mọ́là tó bá dé Yólà ó ti ṣetán àti là nìyẹn. ìsì Olúwọlé ní wèrè gidi màsíkọ́ o. dìndìnrín lásán ni orí rẹ̀ ní o pé akíndánidání arìndè lásán ni. wèrè yìí wá rẹ́rìn gidi. èmi ò fẹ́ owó bébà ni owó gidi ni mo fẹ́. ìsì Àkàndé ní tó mọ gbọ́ o. ó ti rá ìdí ẹ̀ níbẹ̀ mọ̀ bá tiẹ̀ lọ. Olúwọlé ní kó jọ mọ kó sì rẹ lọ dẹ̀dẹ̀rìn. wèrè yìí wá mi rí ó ní ẹ̀yin ní dẹ̀dẹ̀rìn èmi kọ́. ó di oṣù 6 tí mo ti ṣe ńlẹ̀ yìí
tí mò ń jẹun àjẹyó àti àjẹsẹ́kù mo bá ti mú owó bébà ni ta ni ìbá máa fi owó dẹ mí. Ọlá ni mo ń lọ sí Ọ̀yọ́ lọ jẹ́ kí n jẹ́wọ́ fún yín. Ẹ̀yin ni dèdèrè o, èmi kọ́ o. Àṣewèrè kọ́. Àṣé ní tòótọ́ ni pé kò sí ọ̀bọ ń dàrí mọ́. Èyí tó wà níbẹ̀ báyìí aṣọ ní ń wọ̀. Àṣé ọgbọ́n àyínrìnke ni mọ́là owó gidi ń lò, ọgbọ́n anú lè jò ń lò. Bẹ́ẹ̀ bá rí ní Ọ̀yọ́ ẹ má jẹ́ ọgbọ́n jù yín lọ o. Ẹ̀yin ará Ọ̀yọ́ ajíṣe bí Ọ̀yọ́ là á rí. Ọ̀yọ́ kì í ṣe bí ẹni bí bàbá ẹnì kọ̀ọ̀kan o. Báyìí ńlá parí orí 4 Bínú ti rí látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí. Bínú ti rí, bínú ti rí. Ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí kẹ́ tó kò níbẹ̀ láti mọ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò tuntun bẹ̀ àti pàápàá láti jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ yá kára àkàndá ó lè bá a yá dáadáa láti mọ kàmí tuntun nígbà gbogbo fún ìgbádùn yín, fún ìgbéèdè àti àṣà Yorùbá lárugẹ àti fún ìtọ́sọ́nà. Ó náà ni àwọn YouTube channel mi wà fún. Bákan náà ẹ subscribe sí YouTube channel mi Ẹwà Èdè Yorùbá TV tẹ́wà yìí. Àkàndá ọ̀rọ̀ Awíkonko live, Àkàndá ọ̀rọ̀ Awíkonko live, ìkórìtà kò yé mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ́ mi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjù wá ṣe o.